Nígbà tí mo débí mo rí wípé àwọn èèyàn wọ́n dúró ní ọ̀wọ̀ọ̀wọ́, inú wọn sì dùn. Àwọn òṣìṣẹ́ INEC àti àwọn agbófinró wọ́n wà ní polling unit yìí, wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ wọn. Àsìkò tó gbà mí kò ju ìṣẹ́jú mẹ́ta lọ láti dìbò mi. Mo dẹ̀ di ìbò mi gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń di ìbò. Ṣùgbọ́n àmọ̀ràn mi ni wípé kí gbogbo àwọn èèyàn wa kí wọ́n jáde káàkiri Ogun State torí àsìkò tá a ní láti fi yan ìjọba tí ó wù wá. Bákan náà, mo máa bẹ àwọn àjọ INEC kí wọ́n mójútó gbogbo nǹkan tó ń lọ lọ́wọ́, kí wọ́n má rí kán má ṣe màgòmágó, kí àwọn agbófinró wa náà kí wọ́n dẹ̀ la ojú wọn sílẹ̀. Ẹni tó bá fẹ́ da nǹkan rú kí wọ́n tètè bá wa fi wọ́n pamọ́ kí ìbò àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn kó lè jẹ́ nǹkan tó count. Thank you very much. Ẹ ṣé púpọ̀. As you can see, the